ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn odi. Àǹtí Tọ́pẹ́ Àlàbí wọ́n kọ orin kan nígbà kan. Nínú orin wọn yẹn mo rí ìkan mú nínú ẹ̀ tó sọ wípé ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́, ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́, ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́, ẹjọ́ ń bẹ lọ́rùn àròdákẹ́. Nuwa Media. Lágbájá náà kọrin gbà yẹn, ó ní a ní láti gbàdúrà gidi, ẹlẹ́ṣẹ̀ ni wá, bàbá ẹ dáríjì wá o, ẹ má ro tẹ̀ṣẹ̀ mọ́ wa lára, bàbá bàbá bàbá. Àwólẹ̀ 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 fàdúrà. Ló mú ìtàn yìí ló mú mi mú wá fún wa lórí ètò Kílẹ̀ rí sí fún ọ̀sẹ̀ yìí. Ètò Kílẹ̀ rí sí ni ètò kan lórí èyí tí a ti jọ máa fi kàn án lùkùn fọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lórí àwọn kàyéfì àti ìrírí ayé gbogbo tá a gbọ́ tó ṣojú wa àbí tó ṣẹlẹ̀ sí wa. Ẹ̀yin tèmi nílé, láti iléeṣẹ́ Nuwa Media láti máa mú ètò Kílẹ̀ rí sí wá fún yín. Iléeṣẹ́ Nuwa Media ní iléeṣẹ́ kan pàtàkì tó máa ń fọn rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá kálé ka oko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa nílẹ̀ káàárọ̀ oòjíire tí wọ́n ti làmì tí wọ́n ti làkà káàkiri orílẹ̀-èdè àgbáyé. Èmi ni tí ní tòótọ́ atọ́kùn ètò Kílẹ̀ rí sí. Èmi náà ni Aródú Òjígọ̀bì, ọmọ wọn lówó òdùrú ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fẹ́ràn. Èmi lọ́mọ kì í bàbá sílẹ̀, ọmọ ìjọ̀kàn tó ń pètè mìíràn abọ́lórundé gbàgbàrún onírun tèkùtèkù. Èmi rán ọmọ bá rí jẹ́ àwọ̀là àmọ́ ọkọ̀ dúdú ọkọ̀ pupa ọkọ̀ wẹ́rẹ́ jòjò ọkọ̀ mẹ́ni tó sùn tí ò máa ráre. Èmi lọ́mọ àlejò àmàlà ní ọmọ àgbà gbórúyè àgbà tí ò gbórúyè àti àkàbùkù. Èmi lọ́mọ àwà òṣùlé ayafẹ́tawó lè rin ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì. Lórí ètò Kílẹ̀ rí sí fún ti òní, mo máa kọ́kọ́ bẹ̀ ṣáájú wípé kí gbogbo àwa onígbàgbọ́ kí a jèbùrẹ́ awo olùgbẹ́bẹ̀ torí ìtàn tí mo mú wá fún wa lónìí ó bá wa wí. Kì í dẹ̀ ṣe pé ẹjọ́ mi ni. Nínú ìtàn yìí mo fara gbá díẹ̀ nínú ẹ̀, àwọn díẹ̀ tó kù ni wọ́n sọ fún mi. Àmọ́ ṣẹ́jọ́ mi ni, ṣẹ́jọ́ yín ni, torí àmọ́ lóòótọ́ àmọ́ onírọ́mọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, kí Ọlọ́run kó dáríjì gbogbo wa. Ní 1999 or thereabout, mo ṣì wà ní University of Ibadan nígbà yẹn. Ní ìgbà yẹn tí mi ò bá ti ní iṣẹ́ tí mo fẹ́ ṣe ní òpin ọ̀sẹ̀, màá kúrò láti agbowó, màá lọ sí àdúgbò àbúrò ìyá mi tí mo máa ń lò sí ọ̀dọ̀ wọn nílùú Ìbàdàn. Ní ọjọ́ kan bẹ́ẹ̀ ni mo lọ, a wá jókòó ní àṣálẹ́ sí ojúde, à ń gbatẹ́gùn torí àwọn oníṣẹ́ mọ̀nàmọ́ná wọ́n ti ṣe bí wọ́n ṣe ń ṣe, wọ́n hùwà ọmọ ọkọ, wọ́n ti paná. Àwa wá jókòó à ń gba atẹ́gùn, ilé wa kọjú sí títì. Ibẹ̀ ni mo wà pẹ̀lú ìkan nínú àwọn ẹbí cousin mi, wọ́n jù mí lọ díẹ̀. Bí ọ̀rẹ́ wọn kan ṣe dé nìyẹn, ló bá dé ló bá bá wọn alágbájá jẹ́ kí sáré rí ẹ̀ǹkan kọ̀ báyìí báyìí. Ẹ̀gbọ́n mi kọ̀ dẹ̀ padà wá bá mi ló bá ní Aródú, iṣẹ́ kan ló sáré wá ní ìsinmi mọ̀ bóyá o máa ní interest. Mo ní iṣẹ́ wo? Lọ́ní pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dá ilé ìjọsìn kan sílẹ̀ nítòsí, wípé wọ́n ń wá àwọn ẹni tó máa wá tó máa sọ wípé nǹkan báyìí báyìí ṣe àwọn ìgbà tálàgbà ń gbàdúrà àbí tálàgbà ń ṣèsọjí, nǹkan yẹn kúrò. Wípé tẹ́ni ẹ bá ti ń lọ wọ́n máa fún ní 10,000 naira. You can imagine what 10,000 naira would do to a student at that time, 1999. Compare it to now. Ọlọ́run ló mọ iye tí owó yẹn máa tó ní àsìkò tí a wà yìí. Èmi bá sọ wọ́n pé èmi ní tèmi o, èmi ò lè ṣe o, ṣùgbọ́n kẹ́ẹ̀nẹ́ interest inú rẹ̀ wọ́n lè lọ o, èsè ìrá mi o. Ìyẹn rí bọ̀dà bá dé dáhùn fọ, àwọn ò lè ṣe o, torí àwọn ò lè dọ̀hùn tán káwọn gba 10,000 naira. Káwọn wá ní káwọn cross títì máa bọ̀ níwájú ilé kí tírélà kó lọ gbá àwọn kí ó di pé ilé ló lọ tààràrà lágbájá relé. Bí wọn ò ṣe lọ nìyẹn, ibi tá a ṣe ń fi ọ̀rọ̀ yẹn ṣe yẹ̀yẹ́ tá à ń rẹ́rìn kéékèèké. Bí ìkan nínú àwọn tá a jọ ń gbélé ṣe dáhùn nìyẹn wípé kò ń ṣe tuntun, pé nǹkan tó ń ṣe dáadáa ni, pé ṣèbó ṣẹlẹ̀ sí ẹ̀gbọ́n òun, ọmọ ìyá ọmọ bàbá òun, àkọ́bí bàbá òun. Làbá ní ó ní jẹ́jẹ́ lòun jókòó sínú ilé ní ọ̀sán ọjọ́ kan, lòun bá tan ẹ̀rọ móhùnmáwòrán, ó ní lòun bá rí pé ṣọ́ọ̀ṣì kan ni ó ń ṣe ètò ní orí ẹ̀rọ móhùnmáwòrán.
ó níbi tọ́lẹ̀ tí ní wọ́n ń gbàdúrà wọ́n ń ṣe gbá kan àwo òkòkò bàbá aṣọ àsùn ó ní bóun ṣe rí ẹ̀gbọ́n òun nìyẹn lòun bá bá lórí wheelchair ìyẹn àga tí àwọn tí wọn ò lè rìn máa ń lò láti fi rìn àbí tí wọ́n máa fi ń gbé wọn rìn yẹn wheelchair ó náà bá níyè kí ló ṣẹ̀gbọ́n òun ó kú o ikú pa àwọn àrùn sọ̀hún lọ́jọ́ ẹgbà kan ó ní bóun ṣe palẹ̀ rọ̀ gbírígbírí gbàgbàgbà lòun bá ní kó kọ́kọ́ lọ sí ilé ìwé ọmọ ẹ̀gbọ́n òun tí òun jẹ́ guardian fún kó lọ sọ fún ọmọ ẹ̀ wípé àtòun àti ẹ̀ àwọn jọ ń lọ bá ẹ̀gbọ́n òun ní ìlú ibi tí ẹ̀gbọ́n òun wà ó ní bóun ṣe dé skul ọmọ lòun bá mú ọmọ gbégbégbé làwọn ṣàtẹkọ̀ létí ló bá di ilé ẹ̀gbọ́n òun ó ní bóun àti òun máa délé ẹ̀gbọ́n òun ó ní ṣóun bọ brọ́dà kí brọ́dà jókòó tì gàrí ìjẹ̀bú àti ọmọ tọ́kì rántí yìí náta kí brọ́dà ń bá wọn fà kó ń bá wọn dùn kó mú àgẹ̀rí rẹ̀ ó ní lòun bá kíwèé pé àbọ̀dá mi ṣe bẹ́yìí ni mo yèrè ní àìpẹ́ yìí lórí wheelchair ní orí program lẹ́lẹ́rẹ̀ gan ni ọ̀ jókòó síbi àwọn àti jẹ́mà ní ẹ̀pọ̀ owó ẹ̀ náà lòun fi ń pátá síra òun lẹ́nu pé wọ́n wá báwọn ní kóun ṣe gbákan òun dẹ̀ ṣe pásítọ̀ mírèkù yẹ kìnnìkan òun dẹ̀ jáde òun dẹ̀ gbowó pé wọ́n máa fún ọ ní 25,000-30,000 naira lásìkò yìí ò ní gbà á. ẹ̀yin tèmi kí lẹ rí sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọ̀nà ìgbà ládójú abẹ́rẹ́ ilé ológo dàfagbára wọ̀ kí lẹ rí sí kí lẹ rí sọ sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí fún gbogbo èrò yín ẹ fi ṣọwọ́ sí wa lórí àwọn ìtàkùn wa lórí ayélujára lórí Facebook, Instagram, TikTok, Threads àti YouTube a wà gẹ́gẹ́ bí Noah Media Official tó bá dẹ̀ jẹ́ email wa ní noahmedia@gmail.com tí ẹ bá dẹ̀ fẹ́ ẹ lè tẹ àtẹ̀ránṣẹ́ sí wa àbí kẹ́ ẹ chat wa lórí WhatsApp pẹ̀lú nọ́mbà wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín ẹ̀yin la máa bá àwa ni ẹ máa rí èmi náà ní tí ní tòótọ́ àròdù òjìgọ̀bì ayáfẹ́ tawó lérin ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì ìpàdé tún di ọjọ́ mi ọjọ́ re àlàáfíà o. Nuwa Media.